Morning everybody, mo kí ẹ̀yin ti Tẹ́ni ọmọ ológo káàbọ̀ sórí ìkànnì mi. Ẹ kú àárọ̀, mo tún mú àwọn ìròyìn wá lọ́lọ́kan òjọ̀kan láàárọ̀. Ká tó máa lọ, mo kọ́kọ́ mú fídíò, mo fẹ́ fún yín láwọn fídíò kan tó yẹ pé ẹ ti miss tó ti ṣẹlẹ̀ nínú àná. Wọ́n jálẹ̀kùn wọ́n wọlé ṣá. So olè tèmi ń gbọ́ lèmi fi bọ́ta. Mo dẹ̀ kó sọ́wọ́ ọ̀gá ọlọ́pàá kan. Ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá yẹn wọ́n wọṣọ. So mi ò lè mọ̀ bóyá ọlọ́pàá ni wọ́n àbọ̀ ń ṣọ́ ọlọ́pàá. Self defence mo ṣáà dúró tẹni yẹn pé ta lè lé nǹkan kan bẹ́ẹ̀. So kí n tó mọ̀ pé ọlọ́pàá ni wọ́n yàtọ̀ gbà táwọn tó kù wọ́n dé. So wá di pé mo ń lọ́bọn gbà lọ́wọ́ ẹni yẹn. Ẹ mọ̀ pé ẹni tí ò wọṣọ mo lọ́bọn tó ṣàtì lọ́bọn gbà nǹkan tó ṣẹlẹ̀ ni. So bó ṣe rí gangan nìyẹn. 2013 nígbà tí mo dẹ̀ ti kúrò school nígbà yẹn ní 2013 mo ti face career mi, mo ti ń kọrin. I'm a well-known musician because tí bá ń kọrin tí bá dẹ̀ tó ń ṣe ẹgbẹ́ táwọn èèyàn bá mọ̀ wọn ò ní fún mi show. Suspected cultist ni ẹyẹ ni ọ̀rọ̀ ẹyẹ ni so wọ́n ti wá. Ẹyẹ náà ni ẹyẹ. Ẹyẹ ni ẹ ó tẹ́bẹ̀ ọdún mélòó tó ti wà láàrin. It's in 29. Station Ìṣàgámù kan tó wá dúró wá sí bíbá yìí mi ò tí ì ríta láti hàn sísì yẹn mo ṣẹ̀ṣẹ̀ ríta báyìí ni wọ́n jẹ́ kí n pè wọ́n dẹ̀ bá àwọn kan lápò mi èmi gan ò tiẹ̀ mọ̀ kan tí mo ṣe inú sẹ́ẹ̀lì mo ti wá ń gbọ́ pé wọ́n ń jà wọ́n ń pààyàn wọ́n ṣe wọ́n Lẹ́kì station Ìṣàgámù kan tó wá dúró wá sí bíbá yìí mi ò tí ì ríta láti hàn sísì yẹn mo ṣẹ̀ṣẹ̀ ríta báyìí ni wọ́n jẹ́ kí n pè wọ́n dẹ̀ bá àwọn kan lápò mi èmi gan ò tiẹ̀ mọ̀ kan tí mo ṣe inú sẹ́ẹ̀lì mo ti wá ń gbọ́ pé wọ́n ń jà wọ́n ń pààyàn wọ́n ṣe wọ́n Lẹ́kì. ok ìbọn tó ń lò owó ta ló fúnra bọ̀ yẹn fún ẹ. mi ò wọ́n ra bọ́n fún mi. ibo ni ìbọn yẹn wà. Àzìn wọ́n ra bọ́n fún mi o. ibo ni ìbọn yẹn wà. Sáìtì ni. sáìtì ta ló ń lò ta ló ní dárúkọ nìyẹn kò sí kankan. owó bá bíìlì mi tó bá gbọ́n ìpè ní wáyé báyìí mọ̀ ọdún mọ̀ kò ní wáyé báyìí mọ̀ ní tó bá bíìlì náà ni wọ́n ti ń mọ ẹjọ́ ọ̀gá. ibi tèmi àti kejì mi ta ti lọ tọ́lẹ̀tì ta ti lọ fagbó náà ti wá mú wa. mo ká mo ṣe. wọ́n ní ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní iná sọ fún wa. ń bá yàn kọ́lé. sọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ ni ọlọ́pàá. ẹyẹ ni mi bọ̀ mi kì í participate ìgbà tó ṣe mí 2018 náà ṣe mí torí ẹ̀ mo sá láti Èkó wá sábẹ́òkúta padà tí mo wá continue life mi láti Èkó. ṣé kò náà ti ṣe é. bẹ́ẹ̀ ni ẹni àjọ ní ṣù ní sá. ọkọ inú ilé mi lọ ti wá bá mi jọ Sunday. tó bá yẹ pé tipátipá ni báwo ló ṣe wá di nọ́mbà 3. òun náà mo fẹ́ ṣàlàyé. ìgbà tó dijọ́ Sunday ẹ̀ tó fi tipátipá bá mi lé torí pé mo kì í wá sí meeting tó máa ń ṣe ní pé dandan kí ló dé mo kì í ṣe wá meeting báyìí mo tí mo bá wọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tó bá ní pé ìtorí pé mo mọ̀wé ń kà mo lè kọ ní pé inú ilé mi ń bẹ̀ lọ́ti nà mí tó ní pé kọ́ fún mi ní nọ́mbà 3 wá fún mi nọ́mbà 3 àwọn tó ń kọ̀wé tó ń kàwé ní pé màá lè serious màá lè máa wá sínú ẹgbẹ́ bàtọ́ tó ṣe tipátipá fún mi ní nọ́mbà 3 yẹn náà mo ò torí ẹ̀ wá sínú ẹgbẹ́ náà pé láti wá bá wọn. kò sí mọ́mí kò sí question tẹ́ bèrè tí mo dà eléyìí mo sọ fún yín pé yàrá tí wọ́n já ní ilé tí mo wà náà ni wọ́n ẹ̀rẹ́ contact video smoke weed ni igbó. ẹ bá mi fi kámẹ́rà yẹn mú káwọn ará pé. ẹ jẹ́ kí wọ́n rí weed ni. báwo náà ṣe wá gbé. pé dìtú pé àti ipasẹ̀ mi ni Ramon ti ṣe ẹgbẹ́ ayé ayé ni mo ṣe ayé bẹ́ẹ̀. irọ́ mà mi ì lẹ́gbẹ́ kankan mọ́mì mi ì lẹ́gbẹ́ ọ̀fẹ́ hope mi ni mi ì lẹ́gbẹ́ kankan. kó dẹni ẹ náà lè wà kẹlẹ lójú kó wọ identify. mi ì lẹ́gbẹ́ kankan. àwọn tá a lọ kọlù kọ ṣẹkẹ nìyẹn wá. mi ì lọ kọlù anybody rí láyé mi. ó lè ṣe kọlù sáwọn òbí kan ní ẹni ṣẹkẹ nìyẹn wá. kó wá o mi ì ṣe kọlù sí anybody. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ̀yin ìjọba ẹ foríjì mi o èmi Dapsy Melody ẹ ṣàánú mi orin ṣáá níṣẹ́ mi àmọ́ tí bá ti bọ́ nú èyí mo ṣèlérí èmi Dapsy Melody kọrinkọrin lágbára Elédùmarè mo máa ṣe ohun rere. Abbas Alako. Abbas Alako. ọmọ ọdún mélòó ni ẹ. 29 years. 29 years. ọmọ bo ni ẹ. ọmọ Àtàn ni. Àtàn níbo.
ní àtọ̀ǹtà. Àtọ̀ǹtà. Ok, ó ti bímọ àbó ti bímọ? Ó bímọ kan. Ọ skul wo ló lọ? Skul wo ló lọ? Ọ̀ṣun State Poly ní Ìrè. Ọ̀ṣun State Poly ní Ìrè. Primary school kọ́? Òṣèré mo ti lọ primary school, Central Primary School. Àti secondary school náà? Bẹ́ẹ̀ Òṣèré náà mo ti lọ. Iṣẹ́ wo ló wá ń ṣe? Mo ìwà ń school báyìí. Student ni mo wà ń school. Student school wo ló wà? Ọ̀ṣun. Ọ̀ṣun. Kí ló wá ṣe lókun state? Mo wá sí ilé ni. Ilé? Afẹ́ Lókun state ní ẹni? bẹ́ẹ̀ nítorí a fẹ́ bẹ̀rẹ̀ exam lé ní yìí báyìí. Mo wá wálé ọjọ́ Friday. So ọjọ́ Saturday ni wọ́n wá read. Wọ́n wá mú mi. Ok. Kí ló wá gbé ẹ débí báyìí gangan? Ìgbà tó ń mú mi, wọ́n wá béèrè lọ pé mo ti rí àáké. Ok. Tó wà lọ mo lè kó yín wọn pé mo ń bọ̀ láti site níṣẹ́ site ni mo ṣe. But ọ̀gá mi tí mo bá iṣẹ́ ni mo wá bá. Irúṣẹ́ wo ló ń ṣe? Irúṣẹ́ wo ló ń ṣe? Èmi àtàwọn boys mo wà ní school báyìí bẹ́ẹ̀ ID card mi gan wà lọ́wọ́ mi tó fi mú mi. ID card mi gan wà lọ́wọ́ mi tó fi mú mi. Iṣẹ́ wo ló ń ṣe? Irúṣẹ́ wo ló ń ṣe ní sáìtì yẹn gangan? Iṣẹ́ tó ń ṣe ní sáìtì yẹn? Wọ́n kàn máa ń camp síbẹ̀ ni. Camp síbẹ̀? Bẹ́ẹ̀ ni. Ṣé kí ni? Torí àwọn opponent tó fẹ́ gba ibẹ̀ yẹn mọ́ wa lọ́wọ́. Ṣé o tún talẹ̀ ni? Òun lè sáìtì àwọn kan tó ń finance mi lọ school yẹn mọ́ mi. Dáàdì ẹ̀ ní nílẹ̀ ni. Ta ló wá fi ń finance ẹ̀? Àwọn ẹ̀gbọ́n mi ni àwa lá ní ibẹ̀ yẹn ṣá. Wọ́n á ní àwọn èèyàn, á ní àwọn opponent ẹ̀ pàjọ iṣẹ́ bẹ́ẹ̀, á ní àwọn opponent ẹ̀ pàjọ náà máa wà. Sórí ìta gbọ́ wọ́n ní ìbọn wà lọ́wọ́ ẹ̀, ibo nìbọn yẹn wà, wọ́n ní àti pé ọ́fíìsì ìbọn wà, má parọ́ fún wa. Ìgbà tí wọ́n ti mú mi division mo ti sọ fún wọn pé kò sí ìbọn lọ́wọ́ mi. Ọwọ́ ta ló wà, ta ló fún ẹ ní ìbọn tó ń lò? Mi ò tí lò bọ́n ọ̀dọ̀ ọ̀gá mi ni mo máa ń lò. Ok, ìbọn tó ń lò, ọwọ́ ta ló wà, ta ló fúnra bọ̀ yẹn fún ẹ? Mi ò wọ̀n ràbọ̀ fún mi. Ibo nìbọn yẹn wà? Àzìn wọ̀n ràbọ̀ fún mi o. Ibo nìbọn yẹn wà? Sáìtì ni. Sáìtì ta ló ń lò? Ta ló ní? Dárúkọ nìyẹn. Dárúkọ nìyẹn kò sí kankan. Ó bá bíìlì mi tó bá gbọ́n kò ní wá ibà mọ̀ wọ́n tí mo kò ní wá ibà mọ̀ ní tó bá bíìlì náà ni wọ́n ti ń gbọ́n ẹjọ́ ọ̀gá. Náà wo bí ní sùúrù dárúkọ nìyẹn wọ́n wà. Ókè bóyá á sọ fún ọ bá gbé kámẹ́rà gbó ní kó tó bá gbọ́. Tó bá gbọ́n sí kò ní wá sí kéèsì mọ́ kò ní wá fún kéèsì mọ́.